òrìṣà lọ́ba kápọ́n balẹ̀ ló dára. Adéwálé Bẹ́sì wọ́ndà mi òrìṣà lọ́ba kápọ́n balẹ̀ ló dára. Ẹni pọ́n balẹ̀ kò ní mo sì o òrìṣà lọ́ba kápọ́n balẹ̀ ló dára. Ẹni pọ́n balẹ̀ kò ní mọ̀ ìyàwó òrìṣà lọ́ba kápọ́n balẹ̀ ló dára. Mo ṣe bá kábíyèsí Adékunlé Makama mi òrìṣà lọ́ba kápọ́n balẹ̀ ló dára. Ẹni pọ́n balẹ̀ àríre gbà wo òrìṣà lọ́ba kápọ́n balẹ̀ ló dára. Èmi pọ́n balẹ̀ mo ti ríre gbà wo òrìṣà lọ́ba kápọ́n balẹ̀ ló dára. Mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Ẹni rọ́bà fi lọ́ba máa ń pa o. Àdìsá wọn ò jẹ́ rọ́bà fi. Adéwálé Àdìsá mo wọlé sáàfin mo pàgbọ́n mọ́ mo bá búkú níwájú ọba mo pèdè ara gbá nǹkan ara mọ́ndà. Tọ́ba ní ìkàró lẹ́jọ́ ọmọ onílẹ̀ lọ́la rẹ̀. Oyelude ọba Makama. Òrìṣà lọ́ba kápọ́n balẹ̀ ló dára. Adekunle Makama mi òrìṣà lọ́ba kápọ́n balẹ̀ ló dára. Ẹni pọ́n balẹ̀ kò ní mọ̀ ìyàwó òrìṣà lọ́ba kápọ́n balẹ̀ ló dára. Congratulations o fún tọjọ́ bí ẹ kábíyèsí Makama. Ọba Dr. Adekunle Oyelude Makama. Ọba Olowu Kuta ní tí ilé toko. Ẹ̀gbọ́n sùn tọ́jú. Ọba ló ń ṣe ọba ní. Chairman Supreme Royal Council fún gbogbo ọba Òwu Kingdom lápapọ̀ àti ìjòyè lápapọ̀ pátápátá. CON Commander of the Order of Niger, Legend Icon of the Year. Adekunle ọba Òdúdún Azolúdèrò. Bàbá olóyè tó pọ̀. Adekunle bàbá olóyè tó pọ̀. Oyèlúdé bàbá olóyè tó pọ̀. Makama bàbá olóyè tó pọ̀. Yá burata. Ẹni mo rí kí bàbá mi ọba Adekunle Makama mi o. Ọmọ wájílà láìsọ. Ọmọ ajíbọ́jọ́ gbogbo dára bí egbin. Gbogbo èrò tó lọ lé òwú ẹ parí. Ẹsẹ̀ ni tó búrẹ́ wà ní ilé òwú. Ọmọ wọn bọ̀ ọjà wọn darí jiyàn. Èwo la mọ̀ tí wọ́n bá yín bẹ́ẹ̀ ṣe. A ò mọ̀ kí rọ́rọ́. Àwì mẹ́nu kúrò ní ìtòwú. Ọmọ òwú ají bọ́sì. Ọmọ wa bọ́sì borí ọba. Ọmọ àbàtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ́wà gboyè nílé Òwu. Adekunle ọmọ Olúwodu. Ọmọ ajígbégbéṣeré. Kábíyèsí Makama mi ọba. Ọmọ onígbó níwìn. Òṣàlùgbò àmà àgbè wá lọ́jọ́ kọjọ́ àmì ẹ̀. Ọmọ Ẹ̀gbá mọ́lí ìṣàbí gbogbo akala. Ọmọ Ẹ̀gbá gbalẹ̀ ọmọ Ẹ̀gbá gbogbo.
nígbàkigbà lọ lẹ́jọ́ ẹgbẹ́ ajáre. wọ́n fi mi lágé mo gbọ́ kékeré lẹ́nu bí ike. wọ́n fi mi ní ìgbà àgùrà mo gbọ́ lòun bí ọ̀jẹ̀. Adekunle Òwúlá kọ́dà o, ọba Adekunle Òwúlá kọ́dà o, ẹ̀bá lóhùn ẹ̀bẹ̀rẹ̀ wo. Òwúlá kọ́dà o, Òwúlá kọ́dà o, ẹ̀bá lóhùn ẹ̀bẹ̀rẹ̀ wo. Kábíyèsí ọ̀dọ́dún là ń rórógbó, ọ̀dọ́dún là ń ráwùsọ. Ọdọọdún lẹ́ràn ọmọ òbí lórí àtẹ. Ọdọọdún lẹ́ ó sì máa wà ẹ̀bá mi sáàmì. Ọba Adékúnlé wọn kọ̀ wò lórí pátì mọ́ta. Àbákẹ́ Adéọlá Yèyé Olowu ọmọ Ìgbàláyé bàbá kún wà lóṣogbo òròkì. Olórí Adéọlá kúrò ti jẹ́ sílímì Ìgbàláyé bíbíire. Olórí Adéọlá àbúrò Káyọ̀dé Ábídì ní Ìgbàláyé. Ọba Adékúnlé ọkọ olórí Olúwaṣeyì Àbẹ̀bí o. Ọmọ onífẹ̀ àbúrẹ́ o. Ìràwọ̀ ayé lè ràwọ̀. Ìràwọ̀ ayé lè ràwọ̀. Ìràwọ̀ bá kù kan lójú sánmọ̀. Lágbára Ọlọ́run Àbẹ̀bí Olúwaṣeyì ní láti bí tiẹ̀. Ohun tó ṣe yíbo yíbo. Ohun tó ń ṣe yíbo yíbo akọni ó sọ. Ohun tó ń ṣe yíbo yíbo. Ọlọ́yin ní bàbá sọ yìí ní bàbá lẹ́tẹ̀. Kábíyèsí ọba bàbá Fàrídàtù Alákẹ́mi Súsìrì. Alákẹ́mi Súsìrì ọmọ wa. Bàbá Báyìísá Adédàpọ̀. Bàbá Ìṣàtúmí ìyàn Adé Olóyàyà ọmọ wa. Bàbá oníjàmbá Rabisoye mi Àlàbí. Bàbá Kàrímọ̀tù Tádé ní káwó kábíyèsí ẹ̀ ọba wa. Bàbá onífùá Adé tó kún bọ́ mi akànfẹ́ mi àdàgbà ní láàrin o. Bàbá onífàrúkù bàbá Adéyẹmí tó ń jẹ́ Fàrúkù ọmọ wa. Bàbá Káírà Adékun ìyàdùnní. Àwọn ọmọ náà wá dàgbà wá sórí ilé ayé. Congratulations fọjọ́ òbí ọba wa Adékúnlé. Ayélujára ìgbà ọdún lórí oyè ọdún kan. Ìgbà ọdún lórí oyè ọdún kan. Kábíyèsí Adéyẹyè Babátúndé Àkàndé ẹni ìtàn Ògúnwùsì ọba ní ọjà àjàsẹ̀ kan. Ọba wa ó nífẹ̀ẹ́ àbúrẹ́ àdádé owó rẹ̀ mọ́. Onígbà ọdún lórí oyè ọdún kan. Ìgbà ọdún lórí oyè ọdún kan. Ọba Dr. Sulaimona Adesina Raji. Òkìkí ọlá oníbà ẹkún. Ọmọ wa fẹ́ jayanja. Ọmọ àjànàkú. Tó ń mímú kìjìkìjì.
Ìjàpọ̀ authority ó ní gba ọdún lórí oyè ọdún kan ìgbà ọdún lórí oyè ọdún kan. Ọba Mufutawu Gbàdàmọ́ sí Yéṣu ọ̀yẹ́ sẹ́kọ̀ọ́. Ọlọ́ba ọ̀pọ̀ lọ́lọ́ba májọ ìyẹ̀rú ọ̀kìnì. Ọkọ̀ olórí Mistura èrè lágàtàbù. Onígbà ọdún lórí oyè ọdún kan. Ìgbà ọdún lórí oyè ọdún kan. Ọba Àkànbí Rashidi Tẹlúwà Olúwo ìwò kádé pẹ́ lórí o. Onígbà ọdún lórí oyè ọdún kan. Ìgbà ọdún lórí oyè ọdún kan. Kábíyèsí ọba Brazak Ọlámbí wọn nínú ẹ̀sán. Abíọ́lá ẹ̀sán. The Supreme onílé ọ̀gbìnlẹ̀ òjèṣà. Omirin wọn. Onígbà ọdún lórí oyè ọdún kan. Ìgbà ọdún lórí oyè ọdún kan. Kábíyèsí ọba wa rí ní wá ọba kí olú. Onígbà ọdún lórí oyè ọdún kan. Ìgbà ọdún lórí oyè ọdún kan. Bàbá sì mi ò mi sọ̀dí àgbọ̀lú ajé o. Olókùrò tòkùrò oníkẹ̀ẹ́gbó kẹ́ẹ̀tọ́ kẹ́ẹ̀pẹ́. Ọba mi nùlù Adéṣọlá Làwálì tí mo fẹ́ jẹ́. Tìmílẹ́dẹ̀ ọba ọlọ́pàá náà. Ọkọ lórí Àyíṣàtù. Onígbà ọdún lórí oyè ọdún kan. Ìgbà ọdún lórí oyè ọdún kan. Kábíyèsí ọba tó ń jẹ́ Kásímù o. Ọba orí oyè Àdìó Adé Onígẹ̀gẹ̀. Àwo kábíyèsí ọba Makama Adekunle. Onígbà ọdún lórí oyè ọdún kan. Ìgbà ọdún lórí oyè ọdún kan. Gbogbo àwọn olórí láàfin kẹ̀kẹ́ fúnra yín. Kábíyèsí ọba tó ń jẹ́ Kásímù kẹ̀kẹ́ fọ́fà ọ̀rọ̀. Ọba Abdulrafiu oyè kan ìṣọ̀bàlájé òṣọ̀bàlájé. Olùpọ̀ ọ̀pọ̀ olùpọ̀ ọ̀nà. Kábíyèsí Oníkòyí ẹ̀sọ́ o. Àbígbélé mọ́ lójú ológun Ìkòyí máa tẹ̀jí olùdúrà. Onígbà ọdún kan lórí oyè ọdún kan. Ìgbà ọdún lórí oyè ọdún kan. Ambassador Dùgbùgbù Rátáyò wọ́n ní kí n kọ́ bá Adékúnlé àtàwọn ọba rẹ̀. Bàbá wa Olúṣẹ́gun Matthew Àrẹ̀mú Ọbásanjọ́ Olówù Òjòrò Ẹ̀bọ̀ra Lówù Balógun Lówù mà ló ní kọ́ba wa o. Gọ̀mìnà Adémọ́lá Adélékè ọkọ̀ ìlú Ngọ́ọ̀sì Àbẹ̀ní Adélékè. Onígbà ọdún lórí oyè ọdún kan. Ìgbà ọdún lórí oyè ọdún kan. Àgbà kí Olúpọ̀nà Sàràfàdínì Babalọ́lá l'Amẹ́ríkà. Ọkọ̀ Olúbùsọ́lá wọ́n ní nǹkan bá Makama Adékúnlé. Honorable Inusa Mọ̀bí. Ọkọ̀ Àṣàkẹ́mú ìbátú ìbàdí aránṣú ìtì ayáre. Aláṣẹ Sódámọ̀s Hotel èyí tó ń bẹ nínú Ìwó. Èyí tó ń bẹ nínú Ìwó. Ọ̀túnba Múkáílà Ọládẹ̀jọ. Ọkọ̀ Alájà
mọ̀ríyámọ̀ Mukaila ládẹjọ́ ẹ ṣeun tọ́ba ẹ kú àdúró tí Makama Adekunle. Adémọ́lá ọ̀tọ̀ ló wà láṣẹ 100% entertainment. Wọ́n ní kí n kọ́ba kábíyèsí Makama Adekunle ọba ni. Fàlà ìṣẹ́rí ọlọ́fin fún gbogbo ìṣe. Láwálì Babátúndé mi bẹ́ẹ̀ lò ẹ̀ṣẹ̀ ọjọ́. Àdìo black ní South Africa oníkọ́ba ó pẹ́. Gbogbo ọmọ Olowu Kuta tọ́ba ti gboyè wọ́n ní kọ́ba ó pẹ́. Ìgbà ọdún lórí òye ọdún kan. Ìgbà ọdún lórí òye ọdún kan. Tọ́ba mọ́ṣẹ́ ẹ mọ̀ jẹ́ńtẹ́ kábíyèsí Makama mi. Tọ́ba ni mo ṣe ẹ máa jẹ́ńtẹ́. Kọ́ba ó pẹ́ lórí òye o. Tọ́ba ni mo ṣe.